wọ́n sunkún fáwọn ará Ọ̀ṣun state. I was sleeping for those in Osun state. pẹ̀lú obìnrin olórí burúkú kan báyìí tó lọ ń gba ráìsì tó ń pín. With one man that was distributing rice. obìnrin yẹn àwọn ọmọ yẹn máa gbàdúrà kan tó lè rógolo láyé. dèpòdépò gan èmi gan gbé kínní yẹn rìn ni mo lè release bẹ́ẹ̀ ni mo ní ìbọn tó ládùúgbò gan yín kọ̀kọ́ yìn rand yín kọ̀kọ́ yìn sẹ́pẹ̀tẹ́sì sí ni mo wà èyí ọmọ bọ̀ nísàlẹ̀ yìí mọ̀ fún ọ̀tá dà sí ni yìí mọ̀ fún ọ̀tá lù ni mi ìrànyàn fẹ́ mi ìrànyàn. sẹ́rí mi ò mọ pọ́blẹ́mù ìyá òfò yìí àti bàbá òfò yìí tó wáyé pé kọ́ńtì tó ń wọ́ọ̀kì dáadáa irú ìyá àti bàbá òfò yìí máa ti wà lọ́gbà ẹ̀wọ̀n. ṣé ìmọ̀ ní ká pè é àbí kí ni ká pè tìpínlẹ̀ Ọ̀ṣun kọ́lọ̀ ọba mi kọ́ sànú ni ṣé ìmọ̀ rèé wọ́n sọ pé ìmọ̀ ń bọ̀ ìmọ̀ ti dé bá wọn nípínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ẹ wá wo oúnjẹ ìpè nípínlẹ̀ Ọ̀ṣun ẹ wá wo oúnjẹ tẹpẹtẹpẹ Barrister kọrin kan gbà tó ní gbogbo igbó ẹ bá mi wẹ̀ràn mi oko tó dọ̀rọ̀ tẹpẹtẹpẹ o gbogbo igbó ẹ bá mi wẹ̀ràn mi oko tó dọ̀rọ̀ tẹpẹtẹpẹ o. àti gbogbo ẹ̀yin olóṣèlú wa tẹ́ fẹ́ sọ kádàrá wa sínú ráìsì. And you politicians that want to turn our destiny to rice. It's a disgrace to the nation. Ohun ìtìjú ni fún orílẹ̀-èdè. irú obìnrin yẹn yẹ kó ti wà látìmọ́lé láti jẹta. Such a man supposed to have been locked up. ní orílẹ̀-èdè tó bá ní tìjú. In a nation that has shame o. that you brought rice to the social media. Ọwọ́ agbé rẹ̀ sí wá sí gbangba and you are wálé giving à. to people wọ́n sọ fún wa pé ráìsì lẹ́gbàá yóò tẹ́ ẹ̀ bá ti dìbò fún wa àmọ́ yóò ní soríire ó tiẹ̀ farẹ́ gégùn ọmọ wọn ló tún fi ń gégùn torí ráìsì kóńgò méjì. Ẹ̀mí mímọ́. This is where we find ourselves. Ibi abára wa dé rèé o. Torí election ẹ̀mí èèyàn wá jọ yín lójú. Mo rí fídíò ìyá yìí kan ní alẹ́ àná tó ń sọ wípé òun ní ìbọn òun ní ata òun máa pa anybody. Same náà mo rí fídíò bàbá òfò yìí náà tó sọ wípé tó bá ti rí accord party kọ́ yìnbọn pa wọ́n. Ẹ̀dẹ̀ ní àwọn ọmọ títí yín nílé ẹ ní àwọn ọmọ títí yín ẹ̀dẹ̀ wò pọ̀ àwọn ọmọ yín máa ṣoríire. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Gírídì ti fẹ́ pa ẹ̀yin politician yìí gbogbo nínú house nínú gbogbo gọ́fúnà APC ní gbogbo wọn àwọn díẹ̀ tó wà ní other party òun ló tún ka yín lára kí ni problem yín? Ẹ fẹ́ sọ gbogbo ẹ ti weaponize poverty. Ẹ tó bá ti fún ọ ní rice wọn ò ní eléyìí wá ń gbé àwọn èèyàn ṣépè nítorí rice tí òwò jìríkà mẹ́ta tó kò bá àwọn jìríkà mẹ́wàá ṣó lè bọ́ wọn. Ṣágídí ni ok èèyàn gbogbo aláǹkọ tí màá yẹn ṣe sọ́ṣun à ń sọmọ Ọ̀ṣun mi ò ń ṣe APC mi ò ń ṣe àkọọdù mi ò ń ṣe ADC mi ò mọ yálà yẹn anybody rí ṣùgbọ́n ẹ̀yin youth ìjọ wo la tó fẹ́ gbọ́n àwọn pípù yìí ń lò wá fún ara wa ẹ wo iye ẹ̀mí tó ti bọ́ sọnù ní Ọ̀ṣun nítorí election àwọn olóbùkù yìí tó bá ti yá ẹ máa rí wọn ọmọ tó fly lọ bá àwọn ọmọ wọn labroad ọmọ bá wọn ya picture táwọn bá ti ń ṣe graduate táwọn bá ti ń graduate àwọn ọmọ wọn ti set standard fáwọn ọmọ wọn láti tún wá control wa. ìkọ́ táwọn pípù yìí olóbùkù yìí fẹ́ ni pé àwọn ọmọ tálákà yìí tó bá jẹ́ obìnrin kó lọ máa bá ṣe aṣẹ́wó àtolóṣó táwọn ọmọ máa rí gbé lọ fún sí Dubai lọ sí Abuja èyí tó bá jẹ́ ọkùnrin kó lọ jọ ẹgbẹ́ òkùnkùn à lè máa pa ara wa fún wọn àti fún àwọn ọmọ wọn. Ẹ̀yin yúùtù ẹjọ́ torí ti Ọlọ́run ẹ jẹ́ ká lajú olóburúkú làwọn politician yìí. Bàbá òfò eléyìí sọ wípé òun ibi tó bá ti rí kọ́ máa pa wọ́n ẹ̀mí èèyàn tó bá pẹ̀lú tó ń ṣiṣẹ́ ní mo wo fídíò kan ẹni kí Àmọ̀tẹ́kùn má tẹ̀lé àwọn ti accord ẹ̀dẹ̀ mú mọ̀pọ̀ àti àmì ẹ̀yàn kó máa tẹ̀lé ẹ̀rọ Arike òfò yóò fò yára dànù táwọn ọmọ ti ẹ̀gbọ́n oníṣoríire tó ń gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè torí rice ìyá Ọlọ́run máa bá yín wí sẹ́ ẹ̀yin politician òfò yìí tẹ́ ẹ jẹ́ káyé máa ní wá lára ṣé dandan ní kí ẹ sọ gbogbo wa di APC ní dandan ní kí ẹ sọ everybody di ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ká lè máa bára wa fún yín
ṣé gbọ́dọ̀ máa wá gọ̀ ni ẹ̀yin youth ẹ jọ ẹ wo Bella ẹ wo àwọn Kataefe ẹ wo àwọn celebrity àwọn TikTok celebrity wọ́n ń lo ẹ wo Mama Desi gan fún ara ẹ̀ tí Robley kò bí pé ó máa rí ògo lò ó lo fóònù ẹ̀ fún ayé ara ẹ̀ ẹ wo ayé ọmọ ẹ̀bọ́ yẹn turn around ẹ wo Jides tani ó ti lọ gbọ́ sáà pẹ́ṣà yìí lẹ́nu ni tó náà ti lọ jọ ẹgbẹ́ kùkù wọ́n máa ti waste life ẹ̀ dànù ẹ má yẹ kó lò wá fúnkọ tí ò da ẹ̀yin youth ẹ̀ jọ torí tó lọ ẹ wake up olórí burúkú làwọn pípù yìí olórí burúkú ni wọ́n wọn ò ní kò tó fẹ́ fà wá iná àní ebi ti pa àwọn èèyàn kú ẹ kó sí yín dànù ẹ̀yin olóògùn politician òfò yìí. What nonsense? Which country is this? Why did we find ourselves here? Bó la ṣe bára wa ń bí kí ló gbé wa débi gan? What a shameless and unintegrated country. Kò sí integrity kankan. Wọ́n ní ẹ̀yin ò gbóúnjẹ fún mi ẹ̀ ní wọlé ẹ̀yin ló gbóúnjẹ fún mi ẹ̀yin lẹ́ máa wọlé. What a crazy woman. Àwa ń bínú à ń ṣépè fún ẹ lọ́wọ́. Ó máa ní problem. Because ẹ lè tọ́nu orí àwọn òbí wa sí wèrè. If you have issue with anybody, it is politics. Èyí jẹ́ èyí ò jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ajẹ́ wòlíì mélòó la pray fún olóṣèlú tó padà wò wá lẹ́yìn. Ṣé yẹn ní ká máa padà pray fẹ́ lómi? Why you carry it on your head àpé torí pé o ṣẹ́ fáwọn kan ó dẹ̀ wá sọ gbogbo ó sọ orílẹ̀-èdè yìí ẹ̀yin ìjọba wa ọ̀run bínú o. Heaven is angry. Ọ̀run bínú o. Heaven is angry. Tó bá yẹ pé lè lẹ́fẹ̀ẹ́ bá ṣe openly ẹ̀yin tó dẹ̀ ń dárúkọ ẹ̀ lè wọ́ọ̀nù ẹ̀ pé kó stop ẹ̀ kó má ba integrity yín jẹ́ àtọmọlúwàbí yín abẹ́mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ tá gbọ́dọ̀ pè mọ́ yàn. Bẹ́ẹ̀ni. Imagine kí n mọ fáwọn èèyàn lówó pé ẹ lọ́mọ máa wòyàn wá lé wọn káwá máa wá ṣọ́ọ̀ṣì. Kẹ́nìkan wá gbé síta gbé gbàgbà authority ló fún wa lówó ṣọ́ọ̀ṣì ẹ̀ láńlọ́ o. You will definitely know that I'm not called by God. Ẹ tún bọ̀ kọ́ láwọn òpè mí nìyẹn. Ẹ̀gbọ́n n tó ń forúkọ yín ṣe yẹn ọ̀dà o ẹ̀gbọ́n mi dẹ̀ ní bùrọ̀dá yẹn ní ojú ẹ̀mọ́ tí mo lè sọ sí àjọ dàgbà ní kiri ni. Tẹ̀wọ́ ẹ̀ méjèèjì báyìí. That's why I don't know what to say. You may have good ambition but associated with bad people. O lè ní ìpinnu tó dáa kọjá àwọn èèyàn kéèyàn ló kó mọ́ra. It's a shame to the nation. Ohun ìtìjú ní bóyá orílẹ̀-èdè. Pé openly. Nítorí báwọn èèyàn ráìsì kan lè dìbò fún. You are giving them rights for votes. O dẹ̀ tún sọ jáde. And you can even say it out. Ṣé tẹ bá dẹ̀ wọlé ẹ máa tó máa fún ọ ní ráìsì yẹn lọ sá? After you are elected, you continue giving them rights. Bí bẹ́ẹ̀ bá fún ọ ní ráìsì lọ every week a máa mú nǹkan lẹ o. Tẹ bá ti lè wọlé gbogbo ọ̀tẹ fún ráìsì torí ìbò yẹn ẹ máa fún ọ ní ráìsì yẹn lọ. Kákúkú mọ̀ pé lẹ́yìn ni wọ́n ti máa jẹun bẹ́ẹ̀ tí ẹ ṣe lù. Àtẹ̀yìn abiyamọ aláìlójútì ẹ̀dẹ̀ pọ̀ ń bí ẹ̀yin lẹ́ ń ba country yìí jẹ́. And you shameless parents that are just collecting it from them. Ẹ̀yin ni ẹ̀yin. You are the ones corrupting the country. Ẹ̀yin lẹ jókòó yìí pàápàá ẹ̀yin obìnrin. Especially women. Ara àwọn ọkùnrin aláìnírònú náà bẹ́ẹ̀ o. Ráìsì dẹ̀líkà méjì. You sell your conscience for 2 delica of rice. Irú àwọn tó lọ pa ráìsì yẹn tó bá tó rẹ́ lómi tó ń pinwó lọ́la wọn á tún fún wọn lówó. Wọ́n á tún lọ gbà á bẹ́ẹ̀ ni. Tó bá tún dọjọ́ ìbò tó kù díẹ̀ kan dìbò fún bí tán ti gba ráìsì tán bá ní kan gbowó mi wọn á gbowó wọn á tún lọ tẹ̀ka síbò mi. Èpè yẹn dẹ̀ ń dúró dà wọn mọ́ wọn. And the curse is already waiting for their children. Àwọn ọmọ ti jẹ ráìsì tán orí burúkú ń dúró níwájú. Ẹ̀mí mímọ́. Wòlíì tọ́jà jẹ́ pé ráìsì àbáàgì ńlá kan àmọ̀ kò tó kan sépèlé wọn lórí. Àbí tẹ́ bá tẹ̀ fún ọ ní 1 million àmọ̀ pé bẹ́ẹ̀ bá gbé wọn sépè. Èyí ti wá dọ̀rọ̀ ìpè ìpínlẹ̀ Ọ̀ṣun oúnjẹ ẹlẹ́lẹ́ ń pín ewó ń tèpè ẹ wá ń gbé wọn ṣépè pé bẹ́ẹ̀ bá gbóúnjẹ yìí tí ó dìbò fún yín kíní kò ṣe kíní kò ní ṣe ẹ tún gbé àwọn ọmọ wọn ṣépè ẹbí wọn kọ́ ìtẹ́ kó wọn sí ni ìṣòro tá a kó wọn sí lórílẹ̀‐èdè yìí ní sẹ́kádàrà tán yẹn wọ́n ń lò ní ẹ̀yẹ yẹn gbọ́ ìpè ẹ̀yin fúnra yẹn gbọ́ ìpè tí ń ró ẹ̀gbọ́n pépè tí ń ró wọ̀yọ̀wọ̀yọ̀ àwọn èèyàn ti jẹ ìpè oúnjẹ nǹkan ṣe búrẹ́dì èlò lẹ fún wọn gàrí àbírẹsì èlò lẹ fún wọn tó a dogun pé ìpè ọ̀dà ẹ̀yin èèyàn wò ẹ̀yin náà gbọ́ ìpè ni.
òun lẹ́ ń gbọ́ ni ẹ wò gàrí wọ́n gba ata lílọ wọn ọ̀yá gba gàrí gba rẹ́sì èmi ò wá láti wá sọpọ́tì ẹgbẹ́ òṣèlú kankan o wọn ò máa Délékè rí kọ́ ọmọ mi rí Davido mọ́ kan wọ́n gbórin ẹ̀ ní ìmọ̀ fámìlì wọn kankan tá a pè bóyá mo gba kankan lọ́wọ́ ẹnìkan n ò sì mẹ́gbẹ́ òṣèlú kankan rí ṣùgbọ́n eléyìí ọ̀dà fún ọjọ́ iwájú orílẹ̀-èdè wa eléyìí ọ̀dà ẹni ó bá ní nǹkan ṣe tó fẹ́ ṣe nǹkan kò nílò gbogbo eléyìí ẹyin irú owó tẹ́ fi ṣe yìí ẹ fi mú àwọn ọmọ ládùúgbò kẹ́ ẹ wá fi tọ́ wọn lọlé kẹ́ ẹ sọ pé òkè mo fẹ́ ra irinṣẹ́ fáwọn bíi 10 ní wọ́ọ̀dù báyìí mo fẹ́ ẹ wá dúró owó oúnjẹ tí ó tán lẹ́ẹ̀kan náà ẹ̀yin náà wo bí a ṣe ba yí ara wa jẹ́ ẹ wá ń fún ọ lépè ìyá ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀ṣun nǹkan mọ̀ wá ṣe wọ́n ní Jésù sì sọkún nínú ẹsẹ̀ Bíbélì kan Jésù nìkan kọ́ ní sunkún má báyìí o gbogbo ọmọléèdè Nàìjíríà ní ń ké o ẹ wo ọjọ́ ọ̀la àwọn èèyàn bí wọ́n ṣe ń gbà àkúmọ̀ Tádélékè náà mọ̀ pín kọ́mọ̀ ìpè ansẹ̀tì ló wọ́n ṣe mọ̀ pé sẹ́yìn pé sitting governor ni wọ́n á sọ wá di akúnjẹ ẹwà àwọn èèyàn wọ́n ń gbé pé ẹ sì ń gbọ́ ìpè báyìí ẹ lè kóra ipò wájú wọn ìpè ẹ máa mójú òsì tẹ́ ẹ gbé dání sóúnjẹ ilé ètò oúnjẹ ńjọ́ mẹ́rin só lè tó yín jẹ ẹ wá ń ṣépè fún ọ ẹ bẹ́ẹ̀ bá gbowó wa bó gbóúnjẹ wa tí ò dìbò fún wa ẹ̀yin gẹ́lẹ́ pè ní ẹni èpè gan lẹ́yìn náà sẹ́ẹ̀ lè búra sí i pé gbogbo tán ni ẹ pín fún wọn lẹ pín yìí elépè ìṣépè ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ kọ́ntínú yìí wá láti wá gbèjà olóṣèlú kankan o ṣùgbọ́n mo wá láti wá sọ tí ń jẹ́ ògidì ọ̀rọ̀ fúnra wa àwa gangan là ń tara wa lọ́sì o ẹ wo bẹ́ẹ̀ àwọn èèyàn yìí ṣe yọjú ṣé bẹ́ẹ̀ ni wọn ò ní nǹkan tí wọ́n jẹ ńlé akúṣẹ̀ rádaràda bó bá sì dọ̀la náà irú yìí náà lẹ́ẹ̀mọ sọ pé ìjọba òun ò ṣe dáadáa ìjọba òun ò ṣe gbákòsàwò ẹ lè yarí mọ́ wọn lọ́wọ́ gbogbo tán fi ra ráìsì ra gbogbo ẹ̀ fún yìí kí wọ́n fi ra mọ́ṣíìnì fáwọn ọmọ yìí tó kọ́ṣẹ́ àìmọye ọmọ ẹlòmíì ó ti kọ́ṣẹ́ parí owó oníṣẹ́ ni ò rí tó fi dẹni tó padà lọ gbóyún nígbà tó lọ ṣe jọ ẹni mọ́ọ̀nù níbì kan ẹ rí yìí ń béèrè ẹ wá gbóúnjẹ òsì oúnjẹ tí ó pa yín oúnjẹ orí burúkú tá a wáyé wa jẹ sẹ́ẹ̀rí wọn ẹ̀rí ó mà ṣe o ó bàyé jẹ́ fúnra rẹ̀ sáyé rèé iṣẹ́ kankan kọ́ ní ń ṣe wa ojú kòkòrò ó lè yẹn ní sẹ́ẹ̀rì sápè àwọn eléyìí náà lè ṣiṣẹ́ ọlọ́kadà ni o èpè ti mú gbogbo yín èpè tán sẹ́lẹ̀ yín ó ti padà mú ẹ̀rí wọn àwọn tó dán dáadáa báyìí ẹ wò kọ́kọ́rọ́ mọ́tò sẹ́ni ó fi kọ́kọ́rọ́ mọ́tò sanwó tó yẹ kọ́ mọ́ ilé rẹ̀ sí wọ́n sẹ́ǹkì bàbá wọ́n fẹ́ wọ́n padà fún ọmọ ṣe o ẹ wá jẹ́ ká wò ẹ wo bí tá a bára wa ọwọ́ àti wọ́n máa da oúnjẹ adìẹ wọ́n máa wá fi gba ìbò lọ́wọ́ wa wọ́n tún ṣépè pé ẹni tó bá gbowó wa tó gbóúnjẹ wa tí ò dìbò fún wa ńbo lẹ ti rówó ẹ bèrè wọn ńbo wọ́n ti rówó ẹ bí wọn ńbo wọ́n ti rówó só lè jọ̀wọ́ fámìlì wọn kan mọ̀ náà báyìí só lè jọ̀wọ́ fámìlì wọn mọ̀ náà báyìí ọba nínú jẹ́ gan o ó sì bá ní lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí ló dé ó ti débẹ̀ o ó ti wá dójú ẹ̀ báyìí ọ̀nà wọlé fẹ́ gbé gbà wọ́n wá sọ yín dadi ẹ̀ tán wá ń kó rẹ̀ sí fún yín àkúmọ̀ Tádélékè náà ń pín ṣùgbọ́n tó bani lọ́kàn jẹ́ ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ a mọ̀ pé ẹ lajú nípínlẹ̀ Ọ̀ṣun kọjá kan fi irú ẹ̀ lọ yín a wà wo ń tẹ̀sí èmi ò sọ pé ẹ dìbò fẹ́yàn kan ẹ má dìbò fẹ́yàn kan o ṣùgbọ́n o báyìí pé Irẹsi ẹni ọdún mẹ́rin yẹn bá wọ́ọ̀tì ẹ ṣe tó bá yẹ ọ̀rọ̀ yín ò sí ẹ̀ lé dùn mí ṣùgbọ́n yóò ká mi la torí pàjọ́ mọ́ pariwo pé ìlú yìí ọ̀dà ni ẹ já kọ́ àwọn olóṣèlú wa bí wọ́n ṣe ń ṣèlú ẹ já sọ fún wọn pé wọ́n ẹ̀ ṣèlú bí wọ́n ti ń ṣe yìí ká ṣe bóyá tó àti bó ṣe yẹ ṣé ń táwọn ọmọ wọn ń jẹ ńlẹ́nu ṣé bá ṣe bí wọn kọ́ wọn bí yín ni ẹ á sọra yín dẹrú olóṣèlú àwọn amúkáwé tó wá ń jà sí rẹ̀ sí èèyàn kan á ń ṣépèlé yín ẹ jẹ́ ní ó ṣépèlé yín ẹjọ́ ó mọ̀ ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun mò ń bá wí o kéèyàn kan má wàá bá mi sọ̀sọ́kúsọ kan o tó o bá fẹ́ gba èpè tí ní òwò tó o bá fẹ́ gbà ọmọkàndé sọ̀rọ̀ ló kàn mí o lè sọ tó wù ọ́.